ló ti kàn ta ló ṣe fún ọ mo ń bí ọ léèrè ọ̀rọ̀ ni dáyà lóhùn. ẹ lọ jà àjà wálẹ̀. kóròkó Digboluja kí ló dé tó o fi yọ kíní abẹ́ ojú ìdè lọ́jọ́ ibà wò. Kí ló dé mo màmá yọ ni. só nìkan wá lọmọ rẹ ọgọ kú ni. ẹ mọ sọ bẹ́ẹ̀ o kàlà ni a wà kìlọ̀ fún ni a kìlọ̀ fún ni péjọ labalábá bá tó gbìyànjú àti dọdẹ àdàbà ojú alábàlàdàbà ọ̀pá labalábá gbogbo tó bá ní bí oògùn á bàjẹ́ á yòóye pa á kọlù. Hello, Yabeji. When we get to the bridge, we shall cross it. Má jẹ́ ká fàdé wèrè tí àwọn ará àdúgbò máa bá a dà sí o. Ìwé tó máa fi dá ẹlẹ́bi wà bẹ́ẹ̀ kó sómi o. Executive producer òun ni mo jẹ́ nù léyìí lẹ́yìn tó produce ọmọ fún ẹ. Ní ìdẹ̀bẹ̀ ládéhùn pé máa produce owó. Bóyá jẹ́ nìyẹn. Ẹ wà lé ṣé bá lè sí ilé ni ẹ wá ṣàlàyé ohun tẹ abẹ́rẹ́ tẹ fún o bá a ṣe ń wo ìgbèlégbò ń kẹ̀ sí sẹ́rí ẹ̀wẹ̀sẹ̀. Ó dáa ẹ wo ẹ̀yin ẹ ṣe sùúrù madam ṣé lè fi wá pariwo tó báyìí. Kí n má pariwo ẹsẹ̀ ọkọ rẹ lè rí bí eléyìí kó má pariwo. Àwa kọ́ la ní kẹsẹ̀ ọkọ yín rí báyìí. Àbẹ̀ní olólùfẹ́ mo ṣèbà yín o. àfi gẹ́gẹ́ níyẹ̀ ọ̀pá kí ọ̀yà kí ológì kí òru ẹyẹ tí ìjọwọ́ win ní ẹ̀yìn ẹsẹ̀ win ní abìnrin àṣàlẹ́sẹ̀ méjèèjì. Hello, kí ló sọ sí. mo lẹ́yìn ilẹ̀ ń sanwó skul wọn. Hello children. Hello daddy. Hello children. Hello daddy. Ẹ̀gbọ́n tí ìyá yín sọ ó lé mi ni mò ń gbọ́ bùkátà tí mò ń rán yín skul ẹ má ní impression òṣì o bọ̀ èmi ò ní fẹ́ kọ́rọ̀ pọ̀ Ọlọ́run ṣeun fúnra ẹ̀ ti sọ́nsìn Yabeji tó bá di Tuesday máa invite lọ́ọ̀yà wa. bí ẹjọ́ yìí mọ̀ wípé ẹlẹ́yinjú àmì ni arábìnrin ẹjọ́ yìí tó wà lọ́wọ́ wa ẹ gbọ́ ìwádìí àwọn ọlọ́pàá lẹ́kùnrẹ́rẹ́. tó bá ti pàpọ̀ iwájú ẹ̀ níyì tójú bá ti rí ẹ̀jẹ̀ òde ni ó kú ọ́ ó kò ń tàn.